Yorùbá ronú o. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbálá ayé, mo kí ojú tẹ fún wòmí ó lè fọ́, bẹ́ẹ̀ náà ni títẹ fi ń gbọ́ mi. Etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ní tí yín tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi, mo kí yín káàbọ̀ síkànnì Oduduwa Voice TV. Lónìí, a ó máa gbé ọ̀rọ̀ Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, a ó máa gbé yẹ̀wò. Bákan náà ni a ó tún máa mẹ́nu bà, torí tá a bá wo orí ẹ̀rọ ayélujára káàkiri gbogbo Nigerian news lápapọ̀, òun náà ni ó ń gbé ìròyìn yẹn lórí ọ̀rọ̀ tí Sheikh Gumi tí wọ́n sọ lórí àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ adopt. Kódà Sheikh Gumi tiẹ̀ tún grant interview ní TV station kan tí wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ yẹn openly. Kódà wọ́n describe àwọn tí wọ́n ń ṣe ikú pani, àwọn tí wọ́n ń jiyàn gbé yìí. Ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ lọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi, máa play voice Sheikh Gumi fún yín. So ẹ̀yin náà ẹ wá jẹ́ kájọ gbé àwọn ọ̀rọ̀ yìí yẹ̀wò. Ọ̀rọ̀ tí Sheikh Gumi sọ yìí, ọ̀rọ̀ wo ni Sheikh Gumi sọ? Sheikh Gumi sọ wípé ìyà ó ní agbára. Kí n tiẹ̀ tó lọ síbẹ̀ yẹn, ẹ bá mi share show yìí ẹ̀yin tèmi, ẹ bá mi share show yìí kó lọ káàkiri, kó go viral dáadáa. Torí pé kí ni ọ̀rọ̀ yẹn kan Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Gbogbo orílẹ̀-èdè ti mọ̀ pé anything kan tó bá ti kan Chief Dr. Sunday Igboho, èmi Báyọ̀ Black mo máa ń take it personal ni. Torí pé kí ni ẹ wo Nnamdi Kanu nísìnyìí, wọ́n ti send Nnamdi Kanu sí life imprisonment. Gbogbo àwọn tí wọ́n sọ wípé kí Kanu máa jó lọ, àwọn ìyẹn àwọn dàlẹ́nì. Mo dúpẹ́ fọ́lọ́run wípé Chief Sunday Igboho wọ́n apply wisdom wọn. Chief Sunday Igboho ṣe kí ni? Chief Sunday Igboho apply wisdom wọn. Àwọn kan tiẹ̀ jáde tí wọ́n ní pé ìjọba sẹ́ńtẹ̀sì Nnamdi Kanu lọ sí ẹ̀wọ̀n gbére. Chief Sunday Igboho wákọ̀ declare wanted ní látijọ́ ọjọ́ yìí, ó ń wá sí Nàìjíríà wọn ọ̀mú. Wípé President Tinubu ti ṣe àbòsí níbẹ̀ yẹn. Èmi wá fẹ́ jẹ́ kó yé gbogbo ẹ̀yin Igbo brothers lónìí, Yorùbá is not a betrayer. Kò sí nǹkan tó jọ. What is happening between Nnamdi Kanu and federal government? Honestly, Yorùbá, we have no business with that. Because we can only sympathize with you people according to the current situation of this country. When we are talking about insecurity, like insecurity, it is a general issue. Yoruba is facing it, Hausa is facing it, Igbo too is facing it. But the reality must be spoken. Never and ever compare Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà and Nnamdi Kanu. Don't compare the two of them together. I did not go against Nnamdi Kanu, but I have to say the truth. Both of them, they are fighting for different purposes. Sunday Igboho is a freedom fighter.
I like Chief Dr. Sunday Igboho not because he's a Yoruba guy, no, but because of the action Chief Sunday Igboho took back then in 2021, when most of our bushes they are very scary. Some Fulani herdsmen they turn our forest to another thing entirely, to the essence that they will adopt or they even adopt king. When they are adopting Yoruba all over the territory, Chief Sunday Igboho stand up. He stood up and say, we can't continue like this. That government should find solution to it. That if government cannot find solution, then he will go to forest and started taking action against the kidnappers that they are terrorizing Yoruba community. And Chief Dr. Sunday Igboho took action. He went to their Seriki in Ibadan. As we all know, all these news are on social media. You can testify it because we have so many videos that they are circulating online where Nnamdi Kanu instructed his followers to find some people, some government officials. He mentioned Governor Babajide Sanwo-Olu. Chief Dr. Sunday Igboho has never and ever in his life ordered any of his followers to go and kill, to go and find people. Chief Sunday Igboho never ordered his followers to go and destroy government properties. But what Chief Sunday Igboho is fighting for, Chief Sunday Igboho is fighting for the security of Yoruba land. Up till this moment, up till this moment, Chief Sunday Igboho is still being declared wanted by the Nigerian government. Still yet, Chief Sunday Igboho still volunteer himself that if Nigerian government can revoke the wanted on his name, that he will go inside the bushes. He will go after the bandits. Chief Sunday Igboho, he even made promise that Chief Sunday Igboho even made promise when some Kwara indigene were calling unto him that Sunday Igboho help us, they are killing our people. Thanks for joining the show. In case you are watching us for the first time, don't forget to click the follow button and do not forget to share our programs. Please share this video as you are watching. May God bless you. If you are a returning subscribers, thanks for watching. You are welcome to Oduduwa Voice TV. My name is Bayo Black. So as I'm saying, Chief Sunday Igboho still made the vow that if Nigerian government can revoke the wanted, if Nigerian government can remove his name from wanted list, that he will surely go after the bandits. He will surely go after the kidnappers. Chief Sunday Igboho made promise to help government to kick against all these bandits. That bandits that they are capturing a soldier. Look at the way they are killing our soldiers. Our soldiers are afraid to go after them because the more they go, the more they find them. The more they go, the more they find them. Let's be sincere between me and you. If your brother is a soldier, if you are a soldier, at the current moment, will you go after bandits? Let's be sincere to ourselves. But Chief Dr. Sunday Igboho still made the promise, still made the vow that he will go after the bandits if government should revoke the wanted list. If government should remove his name from wanted list, then what are we waiting for? If truly we want peace, if truly we want security, if truly we want unity, if truly all Yoruba agitators
all Yoruba activists, every single activist we have in Yoruba land, why can't we fight with unity? Why can't we all focus on a single path? Now, divided we fall, united we stand. Divided we fall, united we stand. Everybody now is now fighting for his or her own pocket. Everybody is fighting for his or her own pocket. Who are those people behind the sponsoring of bandits in Nigeria? Who are their godfathers? Look at the way Sheikh Gumi take handle bandit situation. Though, if you should take another aspect to look what Sheikh Gumi is trying to say, assuming that our soldiers are able to capture the bandits now without killing our soldiers, the more our soldiers make effort to capture the bandits, the more bandits find our soldiers. Do you now think that this will be possible? Now, US government want to intervene. US government, they want to intervene due to this Christian genocide. The same Nigerian that we are all seeking for help. Some people come, they make a video, they say US government intervention, that they can never do anything, that they will only steal our natural resources. Some people are saying that if US government should intervene on the genocide, that they want to steal our resources. Since we have soldiers, since we have Sunday Igboho, who is making it clear? Who is making it clear? Clearly and direct. Chief Sunday Igboho is making it clear. You can call in to contribute to this program. If you have something reasonable to share, call me on WhatsApp call. You can call in to contribute to the program. Let us discuss it. What is the way forward? How can we help government in the matter of security? How can we secure our land? We have seen that anybody that is trying to go against government in some area, that person automatically became the enemy of government. Look at Showore and Co. Look at what they are facing. Look at what Omoyele Showore is facing now. Look at what he has been facing before. Sunday Igboho that make a vow, that make a promise, that he has already make a step, take an action, that has already moved to our forest, to the bushes, to go after the bandits, to go after the herdsmen, is being declared wanted by the government. Why is he being declared wanted? Look at how many months he spent in prison in Benin Republic. Nnamdi Kanu, he has been sentenced to life imprisonment. Some people were comparing Chief Sunday Igboho and Nnamdi Kanu together, which I think it does not supposed to be so, because both of them, they are different. Look at what the ESN, what they are doing in the western part of Nigeria. Today is Monday. They declare a compulsory holiday. Look at the number of barracks that surround the ESN, that surround the Igbo territory. It happened in Anambra State. Anambra State is some states in the western part. They are still doing sit at home every Monday. They can't go to their place of work every Monday in some western parts in the east. And they claim Nnamdi Kanu is their leader. So when we take a look at that, I don't want to go deep to the aspect of Nnamdi Kanu,
because I see, because to my own view, to my own opinion, I am not an Igbo, I'm a Yoruba boy. But due to say Nnamdi Kanu na human being like me, and how will they send person to life imprisonment and I will be happy? But I watched some Nnamdi Kanu videos that he instructed some people, some of his followers, to find some people, which Sunday Igboho has never and ever do in his lifetime. Sunday Igboho has never and ever ordered anybody to attack government official. Now, come and listen to what Sheikh Gumi said. Come and listen to what he said. I'm coming on. I want to play the video. I would like you all to see the video of Sheikh Gumi, because he said that honestly, let us watch the video. You can call in to contribute to this program. You can call in. Call me on WhatsApp. WhatsApp call only. WhatsApp call only. So let me go to Sheikh Gumi's video. Expect me to convince you. Let me start. Listen, please. Listen to this audio. Please share this video as you are watching. IPOB is attacking the police, is attacking the army, is attacking INEC, government institutions, killing our men in service. And the herdsmen are kidnapping children not to kill them, to get money. So how can you compare? Now, look at what Gumi said now. Gumi said, and I quote, he said that IPOB, they are killing our military men. They are killing soldiers. He now said that these bandits, they only kidnap children to make money. Somebody who killed them. Listen to it again. To get money. And the herdsmen are kidnapping children not to kill them, to get money. So how can you compare somebody who's killing our gallant men in the armed forces directly, attacking them, to somebody who's kidnapping children to make money, not to kill them? Look. Now, my concern in this video is that Sheikh Gumi said that the herdsmen, they only kidnap children to make money. Okay, to make money from who? Is it from government? And don't forget the Kwara incident that just happened a few days ago. The church that they attacked. 3 souls were lost instantly. There are several videos online where these herdsmen, where they took life of our military men. When something it is not good, let us say it is not good. When something it is bad, let us totally agree that this thing is bad. Despite the fact that Sheikh Gumi used to negotiate with the bandit that make una calm down. He will call on the Nigerian government that, okay, give these people money. Okay, are we going to continue like this? My dear brothers and sisters, my fellow Nigerians, is this how we are going to continue? Is this how we are going to continue? Sheikh Gumi said that these herdsmen, they are kidnapping to make money. But the family of those that they are kidnapping, did they have the money to pay the ransom? Let's be sincere. Do they have the money to pay the ransom? Do they? Even though if they have the money, must everybody should now be saving, or must everybody should now open bandit savings in case they kidnap his relative or his children? Are we continue like this? Sheikh Gumi, what is the solution? Your visit to Ibadan some days ago, it has made so many commentaries. Even though, okay, let me say this in Yoruba.
wíwá tí Sheikh Gumi tó wá sí Ìbàdàn lórí ọ̀rọ̀ tí àwọn àfáà kan invite wọn wá, honestly ṣe mọ̀ wípé ìyẹn gan lásán gan ó ti fa controversial, ó ti dá controversial lẹ̀ báyìí ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, torí àwọn àfáà kan wọ́n allege àwọn alùsùn náà, máa play audio yẹn fún yín, ẹ máa gbọ́. Àwọn àfáà kan wọ́n allege àwọn alùsùn náà, wọ́n ní àwọn ni wọ́n mú Gumi wá sí ilẹ̀ Ọ̀yọ́ wípé ìṣẹ̀lẹ̀ kankan, ìṣẹ̀lẹ̀ ajínigbé kankan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Tẹ́bàdẹ́ gbàgbé ọ̀rọ̀ tí Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun làwọn náà wọ́n raise alarm wípé ohun tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin Kwara State yẹn wípé preamble ni o, wípé wọ́n fẹ́ ṣe ìkọlù sáwọn state kan ní ilẹ̀ Yorùbá wa yìí. Wọ́n ka Lagos State, wọ́n ka Ọ̀yọ́ State mọ́ and some other states. So ṣe rí pé nísìnyí, ṣe rí pé ọ̀gọ́dùn la wà báyìí. Ẹ yẹ kí ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí àfáà kan gbajúmọ̀ ní àfáà yẹn, àfáà Kimabi àbí kí ló máa ń kúrúkọ àfáà yẹn, is a very popular, and even Sheikh Gold, àwọn náà wọ́n go against gbígbàlejò bí wọ́n ṣe invite Sheikh Gumi wá sí Ọ̀yọ́ State, which is Yoruba land. Sheikh Gold gan wọ́n go against. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ, ẹ jẹ́ ká gbọ́rọ̀ Sheikh Gold. Evidence tí ò rújú kí ló jọba yẹn mọ̀ ìbò lẹ ti lọ yìí bẹ́ẹ̀ ọba jẹ́bi tí wọ́n ti lọ ní connection tipẹ́tipẹ́ ó kò é sì láti gbé èèyàn láti north wá south west láì jẹ́ pé connection ti wà láàrin. Kẹ́hìn lọ́rọ̀. Ìwé èèyàn ní ìgbìlẹ̀ ìgbìlẹ̀ ọmọ ilé bá débi kan ọ̀dọ̀ àwọn ọmọ ilé ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni eré bá wọ̀ kan ọ̀dọ̀ àwọn ilé ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ sí. Ṣé káfọ̀ kan balẹ̀ àyùkú àṣọ kí ló fà tí mo fi rẹ̀ àkùránì kan sọ wípé ẹni tí a bá ṣàkóso fún ọlọ́run ò tì láì rẹ̀ láàyè ṣáṣe ṣé gbogbo lẹ́yìn Yorùbá ṣe kí ló já wíwẹ̀ ẹ lọ gbọ́dọ̀ náà lẹ́yìn Yorùbá àbábọ̀ ní Yorùbá kàǹtì lọ́wọ́lọ́wọ́ àyè àti wọn Nàìjíríà tó bá jẹ́ wípé àwọn tí wọ́n fẹsẹ̀ bójú tí wọ́n fi ga ọ̀dọ̀ yọ ẹ̀mpáyà káyọ̀ ọ̀dọ̀ láti dá ọ̀dọ̀ ẹ̀mpáyà gbúdọ̀ yẹn àbábọ̀ ní Yorùbá kàǹtì tẹ̀sẹ̀ sẹ́yìn àfẹ́sì àwọn kọ́ńtì tí wọ́n bá bẹ́ẹ̀ tí àwọn òyìnbó bá lórí pé wọ́n pè jẹ́ ẹ̀mpáyà wọn ló ń kọ́ ẹ̀dẹ̀ láàrin Mali ẹ̀mpáyà ó ti lọ Mali kọ́ńtì lọ́wọ́ àlẹ́ àtàwọn kọ́ńtì bẹ́ẹ̀ àwọn èèyàn ní Nàìjíríà kàwé sí ẹ̀ fojú wọn máa bẹ́ẹ̀ sùn ní bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀mpáyà wọ́n ti lọ́ bẹ́ẹ̀ wọ́n da ọ̀dọ̀ ẹ̀mpáyà wọ́n fún ọ̀nà Yorùbá ká forever lẹ́nu wọ́n fi kò dé ní àwọn èèyàn yìí náà ní wọ́n fẹ́. Ṣé ẹgbọ́n kan tí Sheikh Baba Yoruba Gold ṣe ẹgbọ́n kan tí wọ́n sọ gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí sẹ́yìn kí wọ́n tó bí irú àwa yìí sílé ayé, kí irú àwa yìí ká tó dé ilé ayé kó tó bí wa, láti pè wọlé sórí ètò láti bá wa dá sí ètò. Pípè yẹn lórí WhatsApp nìkan ni, WhatsApp call nìkan ni o. Ẹ pè wá sórí +234 81 41 12 3573 lórí WhatsApp call nìkan ni o. Ẹ̀yin náà ẹ lè bá wa dá sí ètò. Kí lójú ìwòye ti yín sí ohun tó ń ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá? Kí ni ohun tẹ́yìn rò wípé ìjọba lè ṣe láti dẹ́kun ọ̀rọ̀ ọ̀jìgbé lọ́tùn ọ̀jìgbé lósìn? Torí ohun tá a máa jẹ ohun la ṣì ń wá. Everybody ṣì ń pariwo wípé ìlú lé lọ́tùn ìlú lé lósìn, àmọ́ bí ìlú ṣe wá ṣe le tó kò sẹ́ni fẹ́ kú o, kò sẹ́ni fẹ́ kí wọ́n jí òun gbé o. Lágbára Ọlọ́run ọbẹ̀ lórí màá ojú tó ń wò mí mo kí ojú tẹ fún wò mí ò lè fọ́. Bẹ́ẹ̀ náà ni etí tí ẹ fi ń gbọ́ wa yẹn, etí yẹn náà ò ní di láṣẹ Elédùmarè. Àwa báyìí náà làwọn máa ṣe nǹkan láàbí olùkọ́gun sọ̀dẹ̀ kó wa gbogbo wa. Ṣé rí ìdí ètò wa yìí kò ju wípé kí ni ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì. Èmi kọ́ ni mo sọ̀rọ̀, ẹ ṣàgbọ́ ọ́díò yẹn, Sheikh Gold ni wọ́n sọ̀rọ̀.
wọ́n ní wípé kí Gumi tó lè wá sí Ọ̀yọ́ state, káwọn àfáà kan tó lè gbé Gumi wá sí Ọ̀yọ́ state, ó túmọ̀ sí wípé àjọṣe tipẹ́tipẹ́ ó ti ń bẹ láàrin wọn. Bàbá kí ó gba góòdù wá tún sọ wípé ẹ̀yin àfáà tẹ́ gba Gumi lálejò ní ìlú Ìbàdàn, ó ní wípé ǹjẹ́ lè garanti security ilẹ̀ Yorùbá wípé kò lè sí ìkọlù àwọn herdsmen, kò lè sí pé wọ́n lọ kidnap àwọn ọmọ school, kò lè sí wípé wọ́n lọ blow ṣọ́ọ̀ṣì kan, kò lè sí wípé wọ́n lọ blow mọ́ṣáláṣí kan. Ṣé garanti wà fún wa ní ilẹ̀ Yorùbá? Sheikh Gumi tún wá sọ wípé torí ẹ̀ máa ń sọ kò sí báyìí bẹ́ẹ̀ ṣé a lè kó yàn sí Dr. Sunday Igboho kéré ní ilẹ̀ Yorùbá yìí. Honestly speaking, whether you like it or you don't like it, a lè kó yàn sí Dr. Sunday Igboho kéré. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a ò lè kó yàn sí Gani Adams kéré. A lè máa bára wa jà ká wá wò wípé ìgbà táwa ti lé àwa táwa nílé kò sí ìrẹ́pọ̀ láàrin wa Ìgbòho Ìbà Gani Adams, tí ó bá sí ìrẹ́pọ̀ láàrin àwọn méjèèjì, báwo la ti fẹ́ ja ogun àjàyè? Tó já sí pé ìgbésẹ̀ tí Ìgbòho ń gbé ó ń bí àwọn ti Ìbà Gani Adams nínú, wọ́n ń kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀. Ìgbésẹ̀ tí Ìbà Gani Adams náà ń gbé ó ń bí àwọn ti Ìgbòho nú, káwọn náà máa ẹ̀tọ́ tí ẹ̀ta bá wá ń takora wá yẹn, báwo la ṣe fẹ́ lékè ọ̀tá? Báwo la ṣe fẹ́ borí ọ̀tá? Báwo, how do we overcome this? Kí ló fà á tẹ́yìn bàbá wa káàkiri ilẹ̀ Yorùbá tí ẹ lè bá wa pe ìpàdé alálàáfíà láàrin Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Ìbà Gani Adams? Tí Chief Dr. Sunday Igboho bá gbọ́tún, tí Ìbà Gani Adams tọ́gbà rúkùtù tiwọn, tí OPC dìde, tágbẹ̀kọ́yà dìde, tí gbogbo ẹgbẹ́ àjìjàngbara ilẹ̀ Yorùbá lóríṣiríṣi tí gbogbo wa dìde, ẹ jẹ́ ká kọ́kọ́ mójútó ààbò náà. Tá a bá pín yẹlẹyẹlẹ, tá ní àwa kan ti Ìbà Gani Adams, àwa kan ti Sunday Igboho la ṣe. I am a loyalist to Chief Sunday Igboho and I will never abuse Ìbà Gani Adams. Torí ẹwọ́jọ́ ta ti pariwo freedom for Chief Sunday Igboho, ó ti freeze account bàbá yẹn, ó declare wanted. Chief Sunday Igboho lè sun ohun ìfọ̀kànbalẹ̀ ní Nàìjíríà. Èèyàn mélòó ló lọ takú sí governor's office? Sọ́fíìsì Ṣèyí Mákindé pé governor Ṣèyí Mákindé o, àwa tá a wá síbi báyìí lónìí, àwọn ò bàjá wa o. Àmọ́ abẹ́ẹ̀ ni ẹ bá wa bá federal government sọ̀rọ̀ kí wọ́n yọ wanted kúrò nínú orúkọ Ìgbòho. Ètò yẹ kí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ṣebí ṣe lọ́sùn lọ ń kó bá Ìgbòho ni? Ṣebí ṣe ni wọ́n tún lọ ń kó aṣọ ológun sáwọn ọmọ Yorùbá lọ́rùn, tí wọ́n dẹ̀ brainwash wọn, tí wọ́n tì wọ́n lọ sí secretariat láti lọ gbàjọba. Tá a bá ń ṣe gbogbo eléyìí, ìgbà wo la wá fẹ́ ní freedom? Ìgbà wo nílẹ̀ Yorùbá wá fẹ́ dá? Mo wo fídíò kan publicly, àwọn OPC wọ́n ṣe meeting, bàbá àgbàlagbà kan ó ń lanu kàràkàrà, ó ń pàṣàmọ̀ mọ̀ Chief Dr. Sunday Igboho. Bàbá ẹ̀sà, mi ò wá sọ́ọ̀rì láti sọ fún yín pé ẹ kì í ṣàgbáre ohun tẹ́ máa jẹun lẹ̀ wá o. Àgbàlagbà kò gbọ́dọ̀ sí nídìí pé kó tú o. Àgbàlagbà ò gbọ́dọ̀ sí nídìí pé kó tú. Rárá, a gbọ́dọ̀ mọ báwo ni, because okay, ẹ jẹ́ ká ohun tí Chief Dr. Sunday Igboho ń jà fún. Ó wúlò fún ilẹ̀ Yorùbá àbí kò wúlò fún ilẹ̀ Yorùbá? Ó wúlò fún ilẹ̀ Yorùbá. Chief Dr. Sunday Igboho tó olórí láàrin yẹn, ẹ jẹ́ ká fi ṣe olórí. Ẹ jẹ́ ká ohun tí Ìbà Gani Adams ń jà fún. Ṣé ó wúlò fún ilẹ̀ Yorùbá àbí kò wúlò fún ilẹ̀ Yorùbá? Tó bá ti wúlò fún ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ káwọn náà máa ṣe olórí ní ẹ̀rí àti ibẹ̀yẹn, kẹ́nìkan má dẹ̀ nìkan lọ́wọ́. Ojú àwọn tẹ́yẹ fò láì fara kanra wọn. Ojú àwọn ṣe kí ni? Ojú àwọn tẹ́yẹ fò láì fara kanra wọn, my dear brothers and sisters. Ojú àwọn tẹ́yẹ fò láì fara kanra wọn. Pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ṣẹ́rí, torí ẹ̀ ló ṣe ń dùn mí fẹ́yìn tó ti fi ẹ̀sìn bò lójú.
àwọn ò sọ pé kẹ́ má ṣẹ̀sìn o, yálà ẹ̀sìn mùsùlùmí, yálà ẹ̀sìn christian, yálà ẹ̀sìn ìmàle, àwọn ò sọ pé kẹ́ má ṣe ẹ̀sìn tó ń wù yìí. Làkúndínlẹ̀kùn òun ni Ọlọ́run bá gan sọ. Ọlọ́run gan sọ nínú chapter 10 verse 100. Ó ní let there be no compulsory in religion. There won't be a single soul that will believe in Allah except by Allah's permission. Quran 10 chapter 100 ni ó sọ bẹ́ẹ̀ náà. Since that God has power to do and undo, why are we fighting for God? Why can't we live among ourselves with peace? When it's time for worship, go and worship what you believe in. Let me go and worship what I believe in. Freedom of religion is part of our constitutional rights. It is part of it. So, aside from Sheikh Gumi, another Alfa still came out to speak. Another Alfa came out to speak. Let us hear what the Alfa said concerning the visit, concerning the invitation of Sheikh Gumi to Ibadan. Hear what he said. Yeah. Share this video, I beg. Share this video. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní alùsùnà wal jamaa nílẹ̀ Yorùbá yìí alábọ̀dé náà o. Wọ́n fẹ́ gbàgbọ́ nílẹ̀ Yorùbá o. Number one tí mo fi sọ wípé kí ìgbàgbọ́ wa kó ṣe kí ni kó mú wa lára dá, àáfàá lẹni tó ń sọ̀rọ̀ yìí o. Àwọn tí wọ́n gbàlejò náà, àáfàá náà làwọn tó gbàlejò. Ṣé ẹ mọ̀ wípé ká ní pé unity wà láàrin wa táwọn àtàfà tó gbàlejò àtàwọn tí wọ́n gbàlejò, tí unity bá wà, ṣé ẹ mọ̀ pé kò ní sí controversial? Ṣé ẹ mọ̀ pé kò ní sí controversy? Ṣé ẹ mọ̀ pé kò ní sí controversy? Controversy dẹ̀ nínú controversy dẹ̀ ní ọ̀tá tí fi ń ráyè ṣe wá ní ṣútà. Nǹkan tí mo kókó mẹ́sẹ̀jì tèmi, say no to controversy. Let us focus on our civil. Let us focus on our unity, on our progress. Let us focus on ourselves. Kò ń yẹ pé some people will be planning to do one thing. Torí pé ìwọ ò ti sí nínú movement yẹn, wàá wá wò pé kò lọ tako movement yẹn, ẹ jẹ́ ká lọ jáwọ́ kúrò ńbẹ̀. Kíjọba wa kí wọ́n má sun àsọpínlẹ̀ o. Àwọn alùsùnà, àwọn kan nínú àwọn alùsùnà fẹ́ gbàgbọ́dé fún wa nílẹ̀ Yorùbá o. À ń pariwo o. À ń pariwo o. Kò sí irú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá. Kò sí irú ẹ̀yà kan náà yọ gbogbo wa. Ẹ̀sìn lè yàtọ̀. Kò sí irú ẹ̀sìn téèyàn lè máa sìn nílẹ̀ Yorùbá. Àwọn òní lajú kalẹ̀ káwọn báńkì àwọn tó padà kọ́ máa àwọn ìwà ilẹ̀ Yorùbá o kálákátá bẹ̀rù dáadáa má sọ̀rọ̀ o. Àní lajú kalẹ̀ káwọn oníṣíìtì tí wọ́n bá ń fi ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá fi ṣe síìtì gbogbo wọn bọ̀ ọ́ta àgbàkátà àgbà pariwo. Àwọn gbogbo aláwọ̀ tí wọ́n fi nísìlẹ̀ láyé aláwọ̀ àgbà tí wọ́n fi lù yẹn ní kókó lórí tí wọ́n fi lù yẹn lọ́rùn tí wọ́n ṣe nísìlẹ̀ aláwọ̀ àgbà tí wọ́n ń yẹ ìgbà. Ìgbà aláwọ̀ la ní gbogbo àtàwọn ìgbà aláwọ̀ fẹsẹ̀ ẹ̀yẹ dà. Gbogbo àwọn tá a láti gbàrà tá a fẹsẹ̀ ẹ̀yìn dà. Òun gbàrà tá a fẹsẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n tó bá ti débi pé wọ́n pa àwọn ẹlẹ́sìn kan ẹ̀yìn gbàrà tá. Ṣé àwọn ẹlẹ́sìn tí wọ́n pa yẹn táwọn òkè sí ọmọ ìyá wa nínú Yorùbá ní? Ṣé àwọn òkè sí Yorùbá ní? Ṣé ẹ gbọ́? Àbí ẹni tó bá jẹ́ pé pásítọ̀ ló ń sọ̀rọ̀, ṣé mọ̀ wípé ká ní pásítọ̀ kan ló ń ṣe fídíò tá a fa yìí ṣe yìí, ṣé mọ̀ wípé many people will go against him because you are a pastor. That is why you are saying this, you are saying it. But honestly speaking, àáfàá lẹni tó ń sọ̀rọ̀. Ṣé ẹ̀yin náà ṣàgbọ̀ fókà yẹn? Ẹ̀yin náà ṣàrí àáfàá lẹni tó ń sọ̀rọ̀. Àáfàá ló ń sọ̀rọ̀ o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tẹ̀sí ní ìyàtọ̀ sí Islam kì í ṣe ìran Yorùbá mọ́. Kì í ṣe ara wa mọ́. Kì í ṣe ẹni wa mọ́. Ìbá àjọ ọmọ ìyá wa tó wọ́n ti ń tẹ̀sí ní tí bá ní ìtìbá ń ta lókun wa àwọn òwòrán ní sọ́yẹ́ bọ́lẹ̀. Sọ́yẹ́ bọ́lẹ̀ lọ́jọ́ àwùrán lẹ́jẹ̀ àdínàkùn ummatan wahida. Ọlọ́run tó bá fẹ́ ní ọkọ̀ láti gbogbo wáyé ẹlẹ́sìn kan ṣoṣo. Ó wọ Ọlọ́run ṣe wáyé ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀.
ṣe rí pé mo ti kóòtì Quran verse staff àyẹn kóòtì sẹ́yìn mo ti sọ agbára Ọlọ́run ká kí gbogbo wa ká jẹ́ ẹlẹ́sìn kan náà but ọ̀rọ̀ ẹ̀sìn ṣe lọ́wọ́ ẹ̀sìn kò ṣe kan tó máa ń mú gbogbo bẹ́ẹ̀ ni ìwọ nìkan kọ́ ló lọ Ọlọ́run gbogbo wa ni honestly Ọlọ́run yìí tí gbogbo wa ń ké pè yìí Ọlọ́run tí gbogbo wa ń ké pè yìí àti ẹni tó pè ní Allah ẹni tó pè ní Chineke ẹni tó pè ní Elédùmarè ẹni tó pè lọ́mùmílà ẹni tó pè ní Ṣàngó ẹni tó pè ní Ifá Ọlọ́run lọ́lọ́run ń jẹ́ oríṣiríṣi ọ̀nà dẹ̀ ni Ọlọ́run fẹ́ ni Ọlọ́run là kalẹ̀ tá a lè fi sìn gbogbo ẹ̀sìn tó wà nílé ayé pátápátá èwo ni Ọlọ́run sọ̀kalẹ̀ nínú ètò wájú kalẹ̀ pèrè lè ní kẹ́ máa ṣe bí ọmọ ènìyàn náà ló pé wá ṣàkíyèsí gbogbo ẹ̀ ṣáńgẹ́lì Ọlọ́run ni Jésù ni òjíṣẹ́ Ọlọ́run ṣá ni Jésù ṣáńgẹ́lì Ọlọ́run ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run lànà bí èèyàn bí tiẹ̀ èèyàn bí tèmi òun náà lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam ànàbí tó tiẹ̀ mẹ́sìn Islam wà ànàbí ò lè gba ẹ̀gbọ́n bàbá ẹ̀ àdìtì yẹn ibẹ̀ yẹn kọ́ là ń lọ bọ̀ ẹ̀sìn ẹ̀ ó wà láàrin ìwọ àtọlọ́run ìhun tó kàn sáìnì ìhun tó ẹ̀sìn ẹ̀ kò dọ́dọ̀ tèmi ẹ̀sìn tèmi náà ò dọ́dọ̀ tiẹ̀ honestly speaking ẹ má jẹ́ ká sọra wa sínú ìgbèkùn ẹ̀sìn because wọ́n ń fi ẹ̀sìn àwọn èèyàn ń fi ẹ̀sìn bojú wíwàkiwà torí pọ́ ti mọ̀ pé Ọlọ́run yìí Ọlọ́run ọba adákẹ́dájọ́ ni ìdájọ́ dọ̀run èèyàn mélòó ló máa wá wà mẹ́gbà tó náà bá ń dájọ́ kínní àwọn tí bá nídìí ti pa nísìnyìí wọ́n ti kú nìyẹn kọ́ ló bá fi orí jì wọ́n. ṣé kí gbogbo wa dẹ́wà lájú lẹ́kì bá ní ti dẹ́wà pa kó dẹ́wà gbẹ̀mí gbogbo wa ni ìgbà wo la fẹ́ ṣe gbogbo yẹn dà wọn la ṣe ń sọ wípé ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì àwọn láńdẹ́ẹ̀dì gbogbo wa lè lajú wa sílẹ̀ ká lè jẹ́ kí tálùbọ̀ kó wọ̀ ọ́ ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe ẹ jẹ́ ká mọ ohun tá à ń sọ. pánṣá òfura pánṣá jáná àjà òfura àjà jísì kòtò wọ́n ní bónílé òfura olè ní ó gbé eléyìí dẹ̀ tí ń le ju ìpànìyàn tí ń pọ̀ ju ìjọba wa ẹjọ́ abẹ́yìn àròyìn tó bá jẹ́ pé kẹ́ gbówó fún Gumi kó lọ bá wọn báńdíìtì sọ̀rọ̀ kí wọ́n sọ̀rẹ̀ǹdà ara wọn kó kó ammunition wọn sílẹ̀ kí wọ́n rìpẹ́ǹtì kó padà sáàrin ìlú kó máa wá gbé láàrin ìlú láyé àtàlàfíà kí wọ́n establish business tó bá jẹ́ yẹn bá máa jẹ́ solution sí ìjọba ẹ tètè ìjà àfẹ́rẹ́. wọ́n pa ẹgbẹ́ bá ṣe wọnú chọ́ọ̀chì lọ tó bá pò chọ́ọ̀chì ti pàpẹ́ pọ̀ ní mọ́sálásí ogun tó jẹ́ chọ́ọ̀chì tó pa chọ́ọ̀chì ogun tó pa chọ́ọ̀chì rẹ̀ ti pàpẹ́ pọ̀ lórí mọ́sálásí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ nílé yìí o ẹni tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ èyí tó bá ti dé bójú ọyẹ kó dé bá mọ́ gẹ́gẹ́ bí ìran gẹ́gẹ́ bí ìjẹ́ yóò wá sí rere. inú ìran wo nílẹ̀ yóò bá yà á wọ̀ láàrin ní kírísítẹ́nì láàrin ní mùsùlùmí láàrin ní oníṣẹ̀ṣe kò sí náà kì í ṣẹlẹ̀ Yorùbá yìí. kì í ṣẹlẹ̀ Yorùbá yìí kò sí náà wọn tá a bá wọ̀ nílẹ̀ Yorùbá yìí láàrin ní kírísítẹ́nì láàrin ní mùsùlùmí láàrin ní oníṣẹ̀ṣe. tó bí àwọn kan bá wá ń kó ogun tí wọ́n wọnú jọ́ọ̀jì tí wọ́n pa àwọn èèyàn nípa kúta nínú jọ́ọ̀jì ṣé kì í ṣe àwọn èèyàn wa ló ń pa ni? ṣé kì í ṣe ìran wa ló ń pa ni tí ìṣọmọ ìyá wa ló ń pa ni? wọ́n pa àwọn ẹ̀gbọ́n wa wọ́n pa àwọn àbúrò wa a lè má jọ jẹ́ ẹlẹ́sìn kẹ́nẹ́ ṣùgbọ́n a jọ jẹ́ ìran kan náà. àwọn alùfún náà wọ́n ní jàmáà wọ́n fẹ́ gbàgbọ́dẹ̀ fúnlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn majority of them wọ́n fẹ́ gbàgbọ́dẹ̀ fúnlẹ̀ Yorùbá kí ni reason tí wọ́n fi gba gómìnà yìí fún wálẹ̀ Yorùbá ẹni tí ń láyà pẹ̀lú àwọn bandits ẹni wọ́n yẹ pé bó ti wá sílẹ̀ Yorùbá ọ̀yẹ́ kọ́lọ́ láàyè ọ̀yẹ́ kí sọ̀tún padì. òfin ṣẹ̀ríà wo ló ní ẹni tó bá ti pààyàn kájárì dé sí ayé àlùkò ayé lọ́wọ́ wa ni
jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share fídíò yìí kó lọ káàkiri, ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share fídíò yìí, because ibi tí ó bá ti sí ìfẹ́ tí ò ti sí ìṣọ̀kan, ẹ má yẹ ká tanra wa, ọ̀tá máa ṣe kí ni, ọ̀tá máa ráyè wọlé sáàrin yẹn. Ká ní ìṣọ̀kan ti wà láàrin ẹ̀yin àáfàá wọ̀nyí tẹ́lẹ̀, ṣé ẹ mọ̀ wípé àáfàá kan ò ní wá ṣe fídíò nísìnyí páwọn apá kan mùsùlùmí fẹ́ gbàbọ̀dè, àti alùsùnà àti alùbídíà, mùsùlùmí ní mùsùlùmí jẹ́. as far as concern tèmi, anybody tó bá ti ń ṣe àṣìádù an la ilaha illa Allahu wa àṣìádù anna muhammadan abuduhu wa rasuluhu, mùsùlùmí ni wẹ́ ní bẹ́ẹ̀. Kí ló wá dé ta ṣe ń kọ̀ndẹ̀mù ara wa? Kí ló wá dé táwọn kan ṣe ń pààyàn tí wọ́n ń ṣe Allahu akíbárú tí wọ́n á dẹ̀ dúngbò èèyàn, tí wọ́n á ṣe Allahu akíbárú tí wọ́n á dẹ̀ yìnbọn mọ́ ọmọlàkejì ẹgbẹ́ wọn? Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o. Báyọ̀ Black lórúkọ tèmi, mo kí yín káàbọ̀ síkàn ní Oduduwa Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yìn bá ṣẹ̀ ń wò wá ní ìkànnì yìí, ẹ káàbọ̀. Fẹ́yìn tẹ̀lẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀, a returning subscriber, a kí yín. Ibi tí ẹ ti ń rí owó tí ẹ fi ń ra dátà tẹ fi ń wò wá, ní agbára Ọlọ́run àgbà náà ní wọbẹ̀. Ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá, ẹ má gbàgbé láti bá wa dá sí ètò yìí. Tẹ́yìn bá ní ohunkóhun kan, ẹ fẹ́ ṣe patí, ẹ fẹ́ ṣe event, ẹ fẹ́ ká wá cover yín, ẹ contact wa pẹ̀lú nọ́mbà tó ń show lórí screen yín yẹn. Ẹ̀yin ní ọ̀rọ̀ kan tó pàtàkì tẹ́ fẹ́ jẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n gbọ́, ẹ fẹ́ ká ṣe interview fún yín, ẹ kàn sí wa. Ẹ ṣe kí ni? Ẹ kàn sí wa. Iléeṣẹ́ Oduduwa Voice TV, iléeṣẹ́ gbogbo wa ni o. Ẹ jẹ́ ká jọ ṣe kí ni? Ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ ṣọ̀kan, ká jọ gbé ilẹ̀ Yorùbá lárugẹ, torí pé kí ni? Oduduwa Voice TV, ìlọsíwájú ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun ló mọmú lókun àyà tiwa. Ìdí rèé tí mi ò ṣe lè fi ọ̀rọ̀ bá mi Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣà tí mi ò lè fi ṣeré rárá. Sunday Igboho kò ṣe lè compare Sunday Igboho pẹ̀lú Nnamdi Kanu papọ̀, kẹ́ wá sọ wípé torí wọ́n ti sẹ́ǹdì Nnamdi Kanu lọ sí live imprisonment kíjọba wá gbé Sunday Igboho. Níbo láti ń ṣe bẹ́ẹ̀? Kó papọ̀, òkú ò papọ̀ mọ́ yàwó. Ẹ̀yin ọmọ Yorùbá, Ìbà Gani Adams, ààbò lórí ìṣí Dr. Sunday Igboho ó dọwọ́ yín o. Àgbà ilẹ̀ Yorùbá ni yín. Lára àwọn irinṣẹ́ tó jẹ́ pé a ò lè jí sọ̀fin o, Ìbà Gani Adams, tẹ́yìn àti ìṣí Dr. Sunday Igboho, tẹ́yìn méjèèjì bá lè jọ fìmọ̀ ṣọ̀kan ní ilẹ̀ Yorùbá wa yìí, Ìbà Gani Adams, ẹ láwọn bọ́ìsì lẹ́yìn náà, wọ́n ń retí kẹ́ ẹ fáwọn ní ọ̀dà ni, bẹ́yìn náà ṣe ń retí ọ̀dà láti ibì kan. Ìbà Gani Adams, ẹ ní àwọn èèyàn lẹ́yìn tí wọ́n láìkí yín, tí wọ́n tẹ̀, tí wọ́n fọ́ fún yín, tí wọ́n ń retí kẹ́kọ̀ọ́ give order. Àmọ́ gbogbo ohun tí ẹ ò bá ṣe, nǹkan tó máa kó ilẹ̀ Yorùbá sínú épa ìlà ìlò, ẹ má yẹ ká ṣe nítorí ẹnìkan, nítorí ọ̀la ni. Tí wọ́n bá wò wípé o lè defend ara ẹ, má gbàgbé wípé atakóró wọnú àdó kò lè mọmú ẹ wọ́bẹ̀. Kí ni mo sọ fún wa? Atakóró wọnú àdó lè mọmú ẹ wọ́bẹ̀. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká gbàdúrà fálàáfíà, ààbò tó péye lórílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ Yorùbá lápapọ̀. A ò lè ṣánkú, a ò lè rìn níjọ́ tí ebi ń pa ọ̀nà. Báyọ̀ Black lórúkọ tèmi, mo sọ eléyìí, mo dúró ná, ó tún dijọ́ mi ọjọ́ rí. A ó máa bọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà o. Gbogbo ẹni bá ní a má bọ̀, òun náà òun là ní débá láṣẹ Elédùmarè. Ó doní kọ́kìtìbò, bókù bá kú wọ́n kọ́kìtìbò ní. Gbogbo ẹni bá ń gbìyànjú láti ṣe wá ní ṣútà, gbogbo ẹni bá ń gbìyànjú láti pa wá lẹ́kún, ní agbára Ọlọ́run á jẹun nílé, á lọ ṣe wọ́n lódò ni. Gbogbo ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń wò mí bí tẹ́ ti ń rí owó tẹ́ ti fi ń ra dátà, ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi share, tẹ́ ẹ̀ bá mi like,
tẹ́ ẹ̀ love and like, tẹ́ ẹ̀ follow mi, tẹ́ ẹ̀ retí kí n drop new video, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣòwò data sí mi, tẹ́ ẹ̀ ṣòwò subscription sí mi, ní agbára Ọlọ́run àgbà náà ní wọ inú owó yín o. Ẹ̀gbọ́ bandit ò ní mọ̀nà ilé kó wa ní wa o. Bandit ò ní ṣe kí ni? Bandit ò ní mọ̀nà ilé kó wa o. Ẹ jẹ́ kí n máa fi orin bàbá wa Hubert Ògúndé, ẹ jẹ́ kí n máa ṣe lọ, ẹ jẹ́ kí n fi kúrò lórí ètò. Mo kí wa, mo kí wa, mo kí wa. Yorùbá ronú o. Wọ́n fi sìgá sójú ẹ̀jẹ̀ àti òwò ajé ṣá mátámátá. Mo máa wojú ọ̀hún lóṣù lẹ̀ òní ìdí dé sí Yorùbá ọmọ aláyé, ìdí ṣẹlẹ̀ sí Yorùbá ọmọ Oduduwa o. Àwa máa ti lọ́sídà. Yorùbá ń pa ìlà wọn nítorí owó. Yorùbá ń jìnnà wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n ní bí Fáláre, ọ̀gá rẹ̀ fẹ́lẹ́ bí. Wọ́n tún kó wájà, wọ́n tún kó lóko wá mú. Ọlọ́run tí wọ́n ti wọ́n tún dédé ọ̀la. Ọlọ́run ló tún kúrò àjọ. Ó ti ṣọ̀dá ẹ̀jọ̀ tó ti pẹ́. Wọ́n padà tó wá ní ẹ̀kọ́. Yorùbá yóò bí máa lẹ́. Yorùbá yóò bí lómi òkun. Yorùbá ní balẹ̀ bàbá ẹ̀ ṣe. Yorùbá yóò. Yorùbá sọ̀rọ̀ àwọn ìbọn bára ní ẹ̀ka